ṣé o ṣe káwọ́ yẹn rò mo ka mo ṣe báyìí. ó yá continue wò. Okay, kí n continue. ó dá continue. Now, gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, mo ní wípé tí a bá rí ẹ̀kọ́ tó bá jẹ́ pé omi tútù, torí nígbà mi omi tútù, pàápàá jùlọ fáwọn tó bá lọ gbẹ ẹnu, milk àti omi tútù máa ń go a long way gan. Ẹ ti understand? That's what I said. Òun náà ní nǹkan tó ń ṣe tó máa ṣe nínú mi ní ká máa mu omi tútù àmujù all the time rárá o. So tẹ́ bá ti mú ẹ̀kọ́ yẹn tẹ́ ti fọkàn tẹ́ ti fi milk sí, tẹ́ dẹ̀ fi oyin sí, iṣẹ́ tí yẹn máa ṣe nínú ara yín yàtọ̀ sí pé nú afúyẹ́ kò dá kéèyàn máa jẹ oúnjẹ tó máa ṣe kúkúkúkú lọ́sùn. Tó wáyé pé tó bá ti dàrọ ẹlòmíràn ní iṣẹ́ lagi, iṣẹ́ tí mo ṣe, iṣẹ́ gbomi lọ́fíìsì dé. Bẹ́ẹ̀ni kọ́ńtà tó fẹ́ lọ lagi lójú oorun yẹn. Ẹ wò kì í ṣe tó bá yẹ kì í ṣe bí iṣẹ́ ṣe rí. Àbí bí wàhálà ṣe rí lára la ṣe gbúdọ̀ máa jẹun. Torí tá a bá jẹ́ bí ara gan ò ní pẹ́ fèlì. Because ara wa egan fúnra rẹ̀ olórí ṣé wọ́n tẹ̀ mọ̀ pé gbogbo àwọn oúnjẹ yìí á máa yọ kùn. Ó máa ṣe rí tẹ̀dẹ̀ ṣe ń jẹ́ yẹn, ó máa dàbí pé elastic tó wà nínú àti fat yẹn gan níṣẹ́ ló máa ràn sí, á máa expand. Nítorí ohun tẹ́ ẹ jẹ kò sí bẹ́ẹ̀ jẹ ṣe fẹ́ jẹ púpọ̀ ní wa dẹ̀kẹ̀rẹ̀ irú àwọn oúnjẹ yẹn tẹ́ bá ti jẹ because ó heavy ẹ dẹ̀ ti ṣiṣẹ́ àtàárọ̀ ẹ ti bí tẹ́ ẹ wó sí gan àti dìde wàhálà ni. Nígbà tẹ́ wá jẹ oúnjẹ yẹn ojú kan bí tẹ́ jókòó sí yẹn náà lẹ máa sùn lọ sí. Wọ́n wá ní láti jí yín pé ẹ wá lọ sùn. Ẹ wá lọ ṣanwọ́. Ẹlòmígùn ní ṣan wá gbọ́wọ́ lọ sùn. Wọ́n jí pé ká wá lọ sùn. Meanwhile oúnjẹ yẹn ò digest. Tẹ́ bá dẹ̀ ti jẹ oúnjẹ bẹ́ẹ̀ ẹ nílò rárá ẹ ṣì need at least minimum of 1 hour sí 2 hours kẹ́tẹ̀ fi sinmi kó tó di pé máa lọ sùn. Èmi púpọ̀ ní wa olúwa fẹ́ dúró. Tẹ́ bá dẹ̀ ti mọ̀ pé ẹ lórí ọ̀fẹ́ àti dúró bẹ́ẹ̀ tẹ́ bá ti po ẹ̀kọ́ pọ̀. Yes, àwọn oúnjẹ tẹ́ tún lè máa jẹ ni pé ọ̀gẹ̀dẹ̀ bíbọ̀. Ẹ bọ ọ̀gẹ̀dẹ̀ tẹ́ bá bọ̀ ẹ fi ẹ̀fọ́ jẹ. Now, another thing tí mo tún lè advise pé ká máa jẹ tílẹ̀ bá ti ṣú. Òun ni wípé ẹlòmíà ní èwo ló lórí tún sọ yí sẹ̀mó ni. Ẹ mú sẹ̀mó kẹ́ ẹ pò kẹ́ ẹ ro lórí iná. Ṣé rí sẹ̀mó yẹn? Ọ̀rẹ́ ara tó tó láyé yìí ò sí torí tẹ́ bá ti jẹ gbogbo ara máa fúyẹ́ ni. Ẹ tiẹ̀ ní màlápá ẹ jẹun. Yàtọ̀ sí pé wá jẹ yẹn kò sí bẹ́ẹ̀ ṣe máa mú ẹ máa pò bí ògì ni. Ẹ mọ̀ kẹ́tẹ́ ó ní báyìí máa ń ro. Ẹlòmíì kan máa ń po sẹ̀mó mu. Ẹlòmíì mọ̀ kan in short oúnjẹ tó tẹ́ bá pò fún ìkòkò ọmọ tí wọ́n ṣẹ̀ bí ọmọ tó pé ìkòkò kì í ṣe ìkòkò tó ṣe ẹ̀pọ̀ ṣì ń gba oúnjẹ lára tó ti lé lọ́dún mẹ́fà tó ti lé lóṣù mẹ́fà tẹ́ bá sọ di oúnjẹ tó fi máa pé ká mú sẹ́láàkì mí ní kọ́ ẹ má fi sẹ́láàkì sí mi ní kẹ́ ẹ má fa àwọn oúnjẹ kan sí rárá àmọ́ tẹ́ bá fi sẹ̀mó ìṣe mẹ́nu oúnjẹ fọmọdé tó ń mú àtòbí ní ìtọ́wọ̀ ìkọ́ ní tóbi ìsọ́nù tó yẹ kó wọn nílé bá yín gbé rárá o. ọmọ ẹ máa fresh ṣẹ́rí skin ẹ̀ pus gan máa ṣí tẹ́ bá yẹ pé ẹ má mu sẹ̀mó lóòrèkóòrè ìyẹn ẹ̀kan tẹ́ bá mú ẹ try láti máa mú ẹ níro pé fẹ́ rò kó yí bíi pé èèyàn fẹ́ fi ṣe òkèlè. Now another ẹlòmíà tí wàá jókòó àwọn pé mo ti like òkèlè jù kò sí bí mo ṣe lè yẹ mo gbọ́dọ̀ jòkèlè lálẹ́ now tẹ́ bá wá fẹ́ jẹ òkèlè fáwọn tó ti mọ́ lára ẹ try láti jẹ kókèlè yín lálẹ́ bá jẹ́ pókèlè fẹ́ jẹ ẹ fi ṣe wheat because wheat lẹ́gbẹ̀ẹ́ kan oúnjẹ tó fúyẹ́ ni kódà kẹ́ jẹ bóòlù 5 ẹ lè mọ̀ lára ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ ṣe ń jẹ yẹn ó máa dàbí pé ó níbi kan tó ń flush sí ó máa dàbí pé ó níbi kan tó ń gbà jáde lára ni ẹ lè mọ̀ lára. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ náà ó ṣe pàtàkì ó ṣe kókó ká máa fi ẹ̀fọ́ sí àwọn oúnjẹ wa ẹ má dẹ̀ ti gbàgbé pé èso ṣe pàtàkì ó ṣe kókó nítorí pé kí ni tá a bá wá rò lọ tá a rò bọ̀ pé kí ni mo fẹ́ jẹ lálẹ́ yìí o kò sóúnjẹ tí mo fẹ́ jẹ gàrí la nílé èlùbọ́ la nílé kíní kan la nílé kò dẹ̀ wù yín jẹ ẹ ṣàrà bí kùkúmbà ẹ ra carrot ẹ chop ẹ pọ̀ mọ́ra wọn àbí pé bóyá òkè àsìkò carrot kọ́ la tó wà torí báyìí o àsìkò carrot la wà yìí o ṣùgbọ́n àwọn èso tó jẹ́ pé wọn ò tiẹ̀ ń sábà wọ́n ti wọn ẹ bá mi wá bíi watermelon pineapple ọ̀pọ̀ òyìnbó pawpaw 50 naira ló ń ta àwọn olórí kò wọ́n ẹ rọra chop ẹ̀ pọ̀ mọ́ra wọn kẹ slice wọn kẹ kó wọn pọ̀ kẹ ra kó wọn sí fíríjì tí dáàdi bá ṣiṣẹ́ lọ tọ́ dé látàrọ̀ tọ́ jẹ́ oúnjẹ yẹn tọ́wọ́ tẹ̀ tó di pé oúnjẹ gan rẹ́dì kẹ́ kọ́kọ́ gbé yẹn síwájú wọn tó bá máa fi jẹ́ tó kún inú wọn wọn ní béèrè pé oúnjẹ main menu dà wọn sì ní béèrè pé main menu dà because wọ́n ti jẹ refreshment yẹn gan ó ti kúnnú ṣé wàá rí refreshment tó kúnnú yẹn iṣẹ́ tí yẹn fẹ́ ṣe ó ju iṣẹ́ tí main menu máa ṣe lọ nítorí pé kí ni àwọn bàbá wa mi tí yíwọlé ni yíwọ yẹn ní tòkèlè. Tòkèlè ó ní mo ṣe sọ pé tí wọ́n bá fẹ́ yíwọ àwọn kan wà tó jẹ́ pé ó ti mọ́ lára ẹlòmíì dẹ̀ rẹ̀ mọ́ ní oúnjẹ tó lọ́bẹ̀ ni mo fẹ́ jẹ lálẹ́ mo fẹ́ bí kọ́ bá mi ṣe bí ata kan àbí kọ́ bá mi ṣe bí ẹja kan ẹ má gbàgbé tẹ bá ti mú ẹ ṣáà make sure pé wíìtì lẹ jẹ ẹ bá mọ̀ jẹ lọ fi kọ́ra. ẹ má dẹ̀ tún gbàgbé olórí ṣùgbọ́n kí pẹpẹ soup náà oúnjẹ alẹ́ ni tó bá jẹ soup lásán tó jẹ́ pé ordinary soup efinrin ẹ ti mọ̀ pé nínú soup kí ló wà bẹ́ẹ̀ nínú soup a máa ní àwọn ginger wa
a máa ní garlic wà gbogbo àwọn nǹkan tí wọ́n ti lọ̀ pọ̀ mọ́ra wọn àwọn ata gbogbo àwọn nǹkan láwọn nǹkan tó dẹ̀ ṣara lóore tí wọ́n ti lọ̀ pọ̀ mọ́ra wọn. Ẹ̀yin náà rí pé àbí wọ́n ti lọ̀ pọ̀ tó dẹ̀ pé bóyá bí ẹja kékeré kan òun la fi sí àbí má jẹ́ ká fi oúnjẹ. jẹ́wọ́ aṣọ wa ó lẹ́yìn kan tẹ́mi máa ń ṣe fúnra mi tí máa ń ṣe torí mi kì í láì kí oúnjẹ heavy jùlẹ̀ tó bá tẹ̀ ti tọ́wọ́ alẹ́ yẹn ṣáà lè try láti mú ẹja tó jẹ́ fresh fish ẹ̀dẹ̀ mú ẹyin yẹn ẹ try láti má fún òróró dín ẹ̀ ní tó bá ẹyin yẹn ó ní máa dín tó máa fi milk sínú ẹ̀ ní fi òróró sórí iná débi pé òróró ní pé kó grill ẹ̀ ní pé kéèyàn grill. ṣẹ́rí tí frying pot yín bá ti gbóná drop of groundnut oil lẹ́kọ̀ọ́ máa fi sí bóyá kókò yìí olóyìnbó òjàjó nítorí mo ṣe ń tọrọ oúnjẹ yẹn. tẹ bá ti ṣe tẹ fi milk sí ẹyin yẹn kẹ́dẹ̀ fún ẹja tẹ ọ̀rá dín fẹ́rẹ́fẹ́ tẹ dín tẹ ẹ ṣàrà fi gbé kẹ́ lọ jẹ. Ohun lẹ ti gbọ́ bó lórí ṣe sọ yẹn iṣẹ́ ìkíni gbogbo àwọn ọjọ́ oríṣiríṣi torí ijó máa sọ pé ijó ṣàlọ́mọ yìí ń pariwo. Ijó ni àsìkò ijó náà ni àwọn orin tí ẹ fi ránṣẹ́ sí wa lọ́lọ́kanjọ̀kan àsìkò tí ó yá láti bá yín deliver ẹ̀ jẹ́ ká lọ gbọ́ à ń bọ̀.